ọ̀rọ̀ tí àwọn èèyàn rò pé ó ti kúrewé kí ni àwọn ò tí ì kúregbò níṣe ni wàhálà míì tó bẹ́ sílẹ̀ o nígbà tí Wùnmi Ajíbóyè obìnrin tíátà tó bímọ fún Segun Ogungbe tó bọ́ síta lẹ́ẹ̀kan yìí. ṣé ìdílé ọkùnrin tẹ́ ẹ̀ ní kẹ́mọ́ tó ti ṣe nǹkan tó wọ̀ tí ẹ̀rọ wájú ọ̀kẹ́ máa pàdánù ẹni kò lè ṣe rúláì gbẹ̀mọ̀ ọkọ̀ let me just leave mi ò lè máa fi tọ́ fúnfún sínú kí máa tú ẹ̀jẹ̀ kí máa tọ́ tú báyọ̀ máa pòwé yẹn náà kí máa tú ẹ̀jẹ̀ fúnfún síta báwo lẹ́yìn sọ. I don't like pretending. I am sad lẹ́kì kúrò. Ó ti bẹ̀ mí he has been begging me to come back and I said ṣe kò lè work because tí bá ní why dey ṣe báyìí náà ṣé kí n máa pretend love ni kí wọ́n máa bọ́ta kí n máa ṣe ránu. Àwọn tó bá fẹ́ ṣàbòsí ló kù ẹ mọ̀ dájú pé gbogbo wa tí wọ́n pẹ̀lú Segun Ogungbe ẹ lè gbọ́rọ̀ mi ń ta níbi social media ò lè ẹ lè sọ ní ti ń pa mí. ọ̀rọ̀ tí àwọn èèyàn rò pé ó ti kúrewé kí ni àwọn ò tí ì kúregbò níṣe ni wàhálà míì tó bẹ́ sílẹ̀ o nígbà tí Wùnmi Ajíbóyè obìnrin tíátà tó bímọ fún Segun Ogungbe tó bọ́ síta lẹ́ẹ̀kan yìí bẹ́ẹ̀ ló tú àwọn àṣírí ńlá nípa bàbá àwọn ọmọ ẹ̀ ìyẹn Segun Ogungbe ó ṣe ń pe ọkùnrin yìí ní oníṣekúṣe bẹ́ẹ̀ ló tẹnumọ́ dára wípé ọkùnrin tíátà yìí kì í tọ́jú ilé o àti pé owó tí òun bá pa ní ìṣe sinimá níṣe ni Segun Ogungbe ń bá òun ná dáadáa tí ọkùnrin tíátà yìí kì í ṣe ojúṣe rà nínú ilé kò tán síbẹ̀ o Wùnmi Ajíbóyè náà ni ó tún sọ lórí Instagram ẹ̀ wípé gbogbo ọmọọṣẹ́ òun pátá ni Segun Ogungbe ti fi kíní ẹ̀ nílá ṣe nǹkan fún dáadáa táwọn tọ̀hún lórí fún pápá tí wọ́n sì ṣe lábẹ́ òrùlé òun. Ó ní àwọn ìwà adójúṣe tí bàbá ọmọ òun wù nìyí o àti pé ohun tí òun kò fi lè pè ní ọkọ òun tàbí adé orí òun ni pé Ogungbe kò ṣe ìyàwó fún òun níṣe ni àwọn kí ara wọn mọ́lẹ̀ ní eré pátí àwọn jọ ṣe sì di oyún mọ́ àwọn lọ́wọ́. ẹ̀gẹ́ ni ó tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ MC Oluomo. Wùnmi sọ pé kò sí kinní kan báyìí láàrin àwọn o tó ju ọ̀rẹ́bìnrin sí ọ̀rẹ́kùnrin lọ bẹ́ẹ̀ ni òun lè ka iye ìgbà tí òun fojú kan ọkùnrin onímọ́tò tí àwọn èèyàn ń gbé kiri wípé òun ni ó ń la òun mọ́lẹ̀ báyìí bí òun ṣe ń ṣépè náà ni ó ń tọ ilẹ̀ lá tó sì ń pariwo kankan wípé kí àwọn èèyàn jẹ́ kí òun sinmi o torí òrìṣà bó ba lè gbèmí ní ọ̀rọ̀ Segun Ogungbe tóun bímọ fún tóun bá sì tẹ̀síwájú dájúdájú ọ̀rọ̀ ayé rẹ̀ wà dára ju ọ̀rọ̀ ọ̀run lọ o. ṣá o Segun Ogungbe náà ti bóde o ṣùgbọ́n kàkí ọkùnrin gbé àpótí èébú kóun náà máa ka ẹ̀ka láti sọ irú obìnrin tí Wùnmi Ajíbóyè ń ṣe níṣe ni ọkùnrin òṣèré tíátà yìí kì í mọ́dì òmọ́lẹ̀ jẹ́ kí ni ó ń jẹ́ bẹ́ẹ̀ gan lédè lárúbáwá ẹ̀yìn ló ń jẹ́ bẹ́ẹ̀ o èyí táwọn olóyìnbó ń pè ní praise níṣe ni ó ń ṣàwà praise lórí ìyàwó ilé ẹ̀ obìnrin kan tí wọ́n ń pè ní Tinúkẹ́ Ogungbe òṣèré tíátà ni òun náà ṣe ó sì ní ìyàwó àkọ́kọ́ lọ́ọ̀dẹ̀ Ṣẹ́gun ọmọ Ogungbe Tinúkẹ́ yìí ni ó kọ́ fẹ́ ṣáájú kí kinní àti kinní ó tó máa da òun àti Wùnmi Ajíbóyè pọ̀ tí wọ́n sì fi kinní hàn bí méjì tó dára fúnra wọn báwa ni Ṣẹ́gun Ogungbe ṣe yin ìyálé ẹ̀ yìí ìyá arábìnrin àti Tinúkẹ́ Ogungbe àti tàn ṣe ọjọ́ ìbí ẹ̀ lọ́nà tí ó lápẹẹrẹ ọkùnrin òṣèré tíátà yìí nínú ọ̀rọ̀ tó kọ sórí ìkànnì Instagram ẹ̀ ló tó ti pè mí náà ní iyọ̀ ayé òun ó ní òun gan ni ó fún òun ní ìdùnnú àti ayọ̀ tó pọ̀ gan àti pé ìyàwó tó dára bíi tiẹ̀ kò pé méjì láyé o bẹ́ẹ̀ ló jọ pé oríire ńlá ni òun ṣe o láti ní gẹ́gẹ́ bí ìyàwó àti ẹnìkejì ohun tòótọ́ Ṣẹ́gun nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé lóòótọ́ ni a ti ní ìgbòkègbodò lóríṣiríṣi ṣùgbọ́n lójoojúmọ́ ni ìfẹ́ wa ń dàgbà sí o happy birthday o olólùfẹ́ mi tòótọ́ bó ti ṣe kọ́ sórí ìkànnì ẹ̀ nìyẹn o bẹ́ẹ̀ làwọn òṣèré tíátà ẹlẹgbẹ́ gbà á tí wọ́n kí Tinúkẹ́ kú oríire tí wọ́n sì ń bá Ṣẹ́gun Ogungbe náà yọ̀ dára wípé tí ẹ kò gbé o ó yẹ pé ìyàwó ẹ̀ kan tàbí ìyá ọmọ ẹ̀ ti jáde tó wọ́ tuurutu nítorí ń pè lórúkọ oríṣiríṣi wọ́n dípò kí òun náà jáde tán ẹni tí ṣe ìyálé ẹ̀ lóyìn tó sì ń pe Tinúkẹ́ ní ìyàwó rere ní ọ̀dẹ̀ ọkọ ohun kan tí àwọn ẹ̀ sì wí báyìí ni pé ọkùnrin òṣèré tíátà ti gbé tútù àti gbígbóná wò ó ti mọ èyí tí ó rẹwà dáadáa àti pé iná ilé gan ni ehoro Ṣẹ́gun Ogungbe ti ń yá báyìí lórí ọ̀rọ̀ Wùnmi àti Tinúkẹ́ tí ó jẹ́ ìyálé ẹ̀ àkọ́kọ́. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.